Ẹ gbà mí ẹ̀yin èèyàn, ẹ gbà mí ẹ̀yin aráalé. Èmi ìyá Kọ́fẹ́ ní sẹ́ni pé oyin ta ń lójú ni, oyin ta ń lójú, oyin ta ń lójú. Oyin ti ta ojú mi o, oyin ta ń lójú ẹ̀ wá lójú mi ni. Ṣèbí èmi mo sọ fún Kọ́fẹ́, wípé nígbà àwọn òsì tí mo bá ń ṣe ń lé. Bóun àti ìyàwó rẹ̀ bá ní ń tẹ́ rà lọ́jà, kí wọ́n kó rán mi kí n mọ̀ bá wọn rà. Àárọ̀ iná sì kẹgbẹ̀rún márùn-ún fún mi, wọ́n ní ń dákun o. Ń bá wọn ra dá o, ń bá wọn ra zu, ń bá wọn gbé wá lọ. Èmi ìyá Kọ́fẹ́ náà ni ẹwà dá mọ̀mọ́ ni, ẹ̀dá lè dá mọ̀mọ́ ni nítorí pé ojú mi wá wò, oyin ló ta ń lójú. Mo bá ń lọ ọjà, mo ṣe ń lọ ọjà, mo bá ráwọn èrò tó pọ̀ rájọpọ̀ tó pọ̀, èrò tó pọ̀ gidi. Mo bá ní ìyá bẹ́ẹ̀ pé, ewu alẹ́ ń ṣe o. Ẹ jẹ́ mi náà mọ̀ táwọn èèyàn yìí ń ṣe o. Bóyá yóò ti ẹ̀ ṣe bákan, mo bá rí, ní mo rí, ní wọ́n bá ní àyà yín náà mọ̀ bọ́, mo bá kó àárín wọn. Wọ́n bá ní ìyá, bí ẹ bá fi àpò kan àbọ̀ lẹ̀, ẹ bá fi àpò kan àbọ̀ lẹ̀ yẹn 300 naira, wípé mo lè fi rí ẹgbẹ̀rún kan náírà. Mo wá wò pé bí ẹ ṣe ṣe bísínẹ́sì náà nu. Bísínẹ́sì ni gbogbo nǹkan láyé. Mo bá fi àpò kan àbọ̀ lẹ̀ 300 naira. Nígbà mo wá fi kalẹ̀, wọ́n wá ní agolo ni ń mọ̀ sí o. Wípé bí mo bá kọ́kọ́ sí agolo èmi nìkan ni kí n kọ́kọ́ wo agolo ọ̀hún o. Wọ́n ó sì gba agolo ọ̀hún fún mi. Nígbà mo sì báyìí, mo rí ẹgbẹ̀rún kan náírà, 1000 naira ni mo rí nínú agolo. Inú mi wá dùn pé nígbà mo fi 300 naira kalẹ̀, tí mo rí 1000 naira nínú rẹ̀. Eléyìí dá o, mo ti jèrè 700 naira nu, ìyẹn àpò mẹ́ta àbọ̀. Ni ìyẹn wá tún ní mọ̀mọ́, àbẹ́ ẹ ṣe sí ni. Ọrọ̀ ajé bá tún ta mí, mo bá ní ó dá, ẹ jẹ́ ń ṣe ẹlẹ́gbẹ̀rún kan náírà, 1000 naira. Mo bá tún fi 1000 naira, mo bá fi kalẹ̀. Mo bá fi 1000 naira kalẹ̀. Wọ́n bá tún ní sí nígbà wọ́n ó sí, èyí tí mo sí, òun á jẹ́ 1005. Mo bá nu agolo èmi nìkan náà ní sí sójú báyìí. Mo sì sí, mo rí 1005, mo sì kó owó mi. Wọ́n wá ní mọ̀mọ́, ṣé rí, orí yín ní lọ́ọ̀kì o, orí yín ní lọ́ọ̀kì o. Wọ́n sì fowó rán mi sẹ́ni. Ṣùgbọ́n bí mo ṣe ń jèrè inú mi ń dùn gidi. Ẹ jẹ́ mo sọ̀tàn mi lọ. Mo bá wò pé kí n kúkú kó gbogbo owó ọwọ́ mi pátápátá, kí n kúkú kó gbogbo ẹ̀ sí. Bó ṣe ní mo ní lọ́ọ̀kì, kò sọ́nà tó Ọlọ́run ìgbà ṣiṣẹ́ ìyanu. Mo bá kó gbogbo ẹ̀ sí. Wọ́n bá tún gbé agolo yìí fún mi. Agolo tó wọ́n gbé fún mi lọ́tẹ̀, òun tóbi, ó tóbi gidi gan-an. Mo ti rò pé owó tí ń bẹ nínú rẹ̀ tó fi tóbi báyìí, owó òun pọ̀ púpọ̀. Àfi tí mo la ojú báyìí tí mo sí. Oyin ló kó jáde, oyin ló ta mí lójú, oyin ta ń lójú, oyin ta gbogbo ojú mi. Nígbà àwọn ò rí ìran mọ́, gbogbo wọn ti kẹ́rù wọn ti sá lọ. Oyin náà kó inú agolo. Oyin náà kó inú agolo, mo mọ̀ tí sọ fún Kọ́fẹ́ bó bá dé òun àti ìyàwó rẹ̀. Owó wọn ó ti lọ. Ìrí nǹkan kan rà wálé. Ẹ̀wà ráyè mi inú ẹ̀kọ́ inú tán lónìí báyìí ní ìsìn ẹ̀ráyè mi báyìí. Ṣé bí wọ́n ní ìwọ̀n èèyàn bá lọ ọjà lèèyàn máa ń kọjú sí. Nígbà wọ́n rán mi lọ ọjà, ọ̀tọ̀ ní tí mo lọ gbajúmọ̀. Ìwọ náà dákun, kí ló bú á lọ nú ìgbéyàwó? Oyin tí èèyàn bá lọ nú ìgbéyàwó lèèyàn kọjú sí. Èèyàn kọjú sí nǹkan mi tí èèyàn ò bá lọ ọjà. Ṣé bí n tó sọ ni wípé Ọlọ́run rán ọ lọ́wọ́, ó tọ́jú ìyàwó rẹ̀. Ọlọ́run rán ọ lọ́wọ́, ó ti ọkọ rẹ̀ lẹ́yìn. Èwo ló wá dé tó wá já wọn sádà tẹ̀sán? Àbí kí ẹ máa ń pè sádà tàsán? Sádà tàsán, ó ní wá ń fà ọ́, ní ń fà ọ́ báyìí, ní ń fà ọ́ báyìí, ní ń fà ọ́ báyìí. Ìwọ náà kí lọ wá lọ léèwé. Ṣé bó lọ léèwé, ó fẹ́ lọ kàwé. Ó wá rí gbogbo ohun tí ń fà ọ́. Àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ń fà ọ́, àwọn ọlọ́tí ń fà ọ́, àwọn obìnrin ń fà ọ́, bẹ́ẹ̀ náà lọkùnrin ń fà ọ́. Ìwọ náà wá ń yà. Ọlọ́mọdé oyin ó ta ọ lójú bó ṣe ta mí lójú báyìí. Ẹlòmíì kí á tẹ̀ mọ́ lóun lọ ṣọ́ọ̀ṣì. Ó wá lọ ṣọ́ọ̀ṣì, yóò lọ wájú Olúwa. Ọ̀tọ̀ ní tí ó ṣe, ibi obìnrin ló wá lọ, bí ọkùnrin tí èèyàn bá lọ ọjà lèèyàn wá lọ. Dákun mọ̀mọ́ jó oyin ó ta ọ lójú bó ṣe ta mí lójú. Ẹ dákun kí ni ìwé fún Kọ́fẹ́ bóun àti ìyàwó rẹ̀ máa dé. Ẹ dákun ẹ̀yin ará ilé ẹ wá ṣàánú mi, kí ni wọ́n wí? Oyin ta ń lójú ojú mi ò ríran dáadáa. Ojú ta ń lójú ojú mi ò ríran dáadáa.